Africa Content TV. Sallu ala Nabi Karim. Sallu ala Nabi Karim. Ijazah sallallahu alaihi wasallam. Ekwensonya teja ebasi senada kolida ila illallah. Odi bayi. Etu wa wo sunna de ba bi ta de so ila wo. Àmín. Abita o ni dàrú mọ́ lọ́wọ́. Àmín. Ọ̀nà àtúntò bí Al-Qur'an. Àmín. Mo bí ti kọmíṣánná wa ṣàdúrà fún yín. Mo bí ti SSA wa ọ̀gá mi mo bí ṣàdúrà fún yín. Eléyìí tẹ́ wá gbé fún wa lọ́sùn yìí ọkọ̀ ní tẹ́sà bábà rẹ̀. Àmín. Ẹ wá sí àbínà. Àmín. Wọ́n ṣàdúrà fún aláàjì wa lúrù bí. You do for me everything, fire road. God bless you. Our amiable president, Alhaji Musliu Ayinde Akinsanya. AKA MC Oluomo.
The Honorable Commissioner of Transportation, Osun State, the Permanent Secretary, our leaders, political leaders, they are present. All our national leadership that are here, from the Vice President and other leaders, because of our time, I want to welcome once again all our state chairmen, Southwest, and the North Central are fully represented here. We welcome all of you as well. Please, Emma, yẹ ká pariwo, ohun tá a torí ẹ̀ wá bí lọ́gbọ̀n ló kàn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà níwájú cameraman àtọlọ́pàá yẹn bá wa yẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ jọ̀ọ́ lóde nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́ẹ̀kan sí lágbára Ọlọ́run. Up national progress that with your permission. Go ahead. Small body. Èmi ká mo máa ń kọ́ orúkọ wọn ní sáà mo rí wọn rí. Mo tún wá kọ́ ọgbọ́n kan ní ara wọn. MC Olú máa ń ní ìrẹ̀lẹ̀ púpọ̀ púpọ̀. Ẹgbẹ́ bá mi pàtàkì fún wọn. Tí wọ́n bá sọ̀rọ̀ lórí wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀. Nígbà tá a fi ra lánàá, àǹtẹ́lẹ̀ yìí bí mo ṣe rí wọn. Láyé gómìnà wọn ni màdùmá jẹ́rẹ́ kan àṣejù wọn. Bàbá mi lọ sí ìlú wa ni. Mo dúpẹ́ lọ́wọ́ sí ìjókòó. Ẹ jọ̀wọ́ ó ká wá. A ti jọ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ púpọ̀ púpọ̀. Mo sì ní ìgbàgbọ́ pé gómìnà wa Aṣíwájú Adémọ́lá Adélékè ni ó wọlé lẹ́ẹ̀kejì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìgbé USW ẹgbẹ́ kan ní ó sì dáhùn lójú pé lápapọ̀ ọdún mẹ́jọ gómìnà wa ó lò. Ọdún mẹ́jọ ni ó lò. Ọdún mẹ́jọ.